gbogbo ẹ̀yin tí owó ò bá kí dúró lọ́wọ́ yín tàbí ẹ ò ní àpamọ́wọ́ owó débi wípé ẹ ò mọ nǹkan tẹ́ ń fowó ṣe, gbìyànjú irọ́ yìí kí Ọlọ́run kó bá wa sọ́dọ̀ òótọ́. tó o bá ti jí láàárọ̀ kùtùkùtù, ìtọ̀ àkọ́kọ́ tọ̀ wàá gbà sí ibì kan ní ìdájí, wàá wá eérú ojú àrò, eérú ojú àrò. tá a bá ti bu eérú náà, a ó bù sí àtẹ́lẹwọ́ wa méjèèjì, a ó fi ìtọ̀ yìí a ó fi fọ ọwọ́ wa méjèèjì pẹ̀lú eérú yìí, pẹ̀lú àdúà gbogbo ń tá a fẹ́, pẹ̀lú àṣẹ Ọlọ́run. tó bá jẹ́ wípé iṣẹ́ ayé ni, pẹ̀lú ògo Ọlọ́run á kúrò níbẹ̀, wàá bẹ̀rẹ̀ sí ní àpamọ́wọ́ owó. ẹ má gbàgbé wípé mo ní pé gbogbo ń tọ́lọ́run ọba mi dá sára, omi tó ń jáde lára, omi oríṣi méje ni, àyè méje ló dẹ̀ ti ń jáde. tí àkókò bá gbà mí ń bá kà á fún wa. àkọ́kọ́ ni omi ojú, ó yàtọ̀ sí omi tó ń jáde ní imú tá à ń pè ní ikùnmú. omi ikùnmú ó yàtọ̀ sí omi tó ń jáde lẹ́nu tá à ń pè ní itọ́. èérí etí omi ni ó ṣe mẹ́rin, àágùn ó ṣe márùn-ún, èyí tó ń bá ìtọ̀ tá à ń pè ní ìtọ̀ ó ṣe mẹ́fà, èyí tó ń bá ẹ̀gbin jáde ó ṣe méje. gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí pátá ló ní ìwúlò tó ń ṣe fọ́mọnìyàn. bí owó bá mú ni, àwọn bàbá wa wọ́n á ní ká fi èérí etí sí kó bá a lè fò. béèyàn bá jẹ oúnjẹ ojú oorun, kété tó bá ti jí, tó bá lè mu fèrè ìtọ̀ ìdájí lẹ́ẹ̀mẹ́ta, pẹ̀lú ògo Ọlọ́run oúnjẹ náà ò ní nípa nínú ayé ẹ̀. ẹ wò ó, tẹ́ ẹ bá fẹ́ máa rí irú àwọn fídíò báyìí, ẹ fọ́lọ̀ mi lórí péèjì mi ní orí Facebook, Dr. Òkìkí Ànábì. Kún fàyà kùn, àánú Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ o. àmín.